Ẹ káàsán lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àbí gbogbo àsìkò tẹ́ ẹ bá wà ìgbà tó jẹ́ pé káàkiri àgbáyé ni wọ́n máa wò. So ẹ káàárọ̀ níbi tó bá ti jẹ́ àárọ̀, ẹ kúrọ̀lẹ́ níbi tó bá ti jẹ́ rọ̀lẹ́, ẹ káalẹ́ níbi tó bá ti jẹ́ alẹ́. Pàtàkì ọ̀rọ̀ tí mo torí ẹ̀ fẹ́ sáré ṣe broadcast kékeré yìí lórí ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho Òòṣà ni wípé mo ti ṣe fídíò bíi méjì kan tó trend gan lórí wọn. Ní ìgbà tí a kọ́kọ́ ṣe fídíò yẹn, mo rí pé wọ́n caution díẹ̀, èyí tí ó túmọ̀ sí pé mo nígbàgbọ́ pé fídíò yẹn dé ọ̀dọ̀ wọn. So ìgbà tí ó tún yá, mo tún rí wípé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀. Torí ìdí eléyìí ni mo ṣe tún ṣe àkíyèsí wípé bóyá ká tún bá wọn sọ̀rọ̀. Yorùbá sọ pé ijó téèyàn bá máa jó pa ọ̀rẹ́ èèyàn kì í jó fún un wò. Ìjẹ̀bú wá ní pé nẹ́tíwọ̀kì yẹn ń ṣe ségesège, bó ṣe rí látàárọ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo ní Ìjẹ̀bú sọ pé ijó réèyàn bá máa jó pólùkù rẹ̀ èmi jó òun wò. Ẹ̀yin tẹ́ ẹ bá come online, ẹ jọ̀ọ́ ẹ bá wa share, mo fi Ọlọ́run bẹ̀ yín, jẹ́ kó dé ọ̀dọ̀ bàbá Sunday Igboho. Reason tí ó ṣe mú láyà mi bí àwọn kan ṣe sọ wípé ẹbí Ẹ̀pẹ́ division kí ló kàn wá. Ṣé nǹkan tó bá ti kan ilẹ̀ Yorùbá ò tí ì kan Lagos State? Ṣé nǹkan tó bá kan Lagos State kò tí ì kan Ẹ̀pẹ́ division? So fún ìdí èyí ni a ṣe wò wípé ó yẹ kí kára mọ́ ilẹ̀ Yorùbá yìí. Actually, a lot of people, after àwọn fídíò tí mo méjì tí mo ní mo trend gan yẹn, a lot of people wọ́n máa ń pè mí gan lórí advice oníyìí àbí tọ̀hún ká send ẹ̀ sí Ìgbòho. Bó jẹ́ bó ṣe ń pè mí ni every hour ni màá máa ṣe broadcast. But mo ní ìgbàgbọ́ wípé àwọn nǹkan tí a pariwo lé lórí ńgbà yẹn pé wọ́n máa, because àwọn èèyàn pè mí tó jẹ́ pé wọ́n ní family làwọn, pé ẹ̀gbọ́n Chief Sunday Igboho làwọn, pé àwọn dẹ̀ máa jẹ́ kó gbọ́ nǹkan tí mo sọ, if possible káwọn send the video clips yẹn sí mi. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ báyìí ń come up ṣẹ́rí iyì fídíò yìí, tó o bá jẹ́ ọmọ Yorùbá original, tó o bá believe nínú ìran Yorùbá, tó o bá fẹ́ kí ìran Yorùbá kó gbérí, tó o bá fẹ́ kí ìran Yorùbá kó bọ́ kúrò lọ́wọ́ Haúsá, ẹ bá mi share fídíò títí tó máa fi dé ọ̀dọ̀ Chief Sunday Igboho. Torí mi ò fẹ́ kó ṣubú, ni mo ṣe ń ṣe gbogbo ìkìlọ̀ tí mò ń ṣe yìí. So bí mo ṣe ń sọ lọ, bó bá jẹ́ bí wọ́n ṣe ń ní ká máa sọ ilé ká máa sọ tọ̀hún, ẹ̀wọ̀n ẹlòmíì tí mọ́là bá táwọn Haúsá yẹn bá àwọn Fúlàní yẹn tó bá ti dóko wọ́n máa pè mí nǹkan ọkàn èmi ṣàbùmọ̀ bá máa ṣe ṣáàyàn ṣọ̀rọ̀ orí fún kínní, because àwa ta ní káwọn èèyàn máa kí olórí ogun wa má sọ̀rọ̀ jù, àwa náà gbọ́dọ̀ sọ̀rọ̀ jù ń bíbà. Yorùbá dẹ̀ ni wá, ojú la fi sọ̀rọ̀. Tá a bá mọ̀ lójú ó ti mọ̀ pé yes nǹkan báyìí ni lágbájá sọ. Yorùbá ni wá tí làákàyè wa pé tí ò sí ìran tó tí làákàyè pé tó ti wá. Ẹ jọ̀ọ́ bá mi share, mo fẹ́ kí a lot of people come on board, mo dẹ̀ fẹ́ kí fídíò kó go viral gan, so that tó 2 hours kí ó ti kan Chief Sunday Igboho lára. Kí ni mo fẹ́ fàyọ ni wípé olórí ogun jagunjagun kò kí ń sọ̀rọ̀ jù. Chief Sunday Igboho ẹ ti ń sọ̀rọ̀ jù. Kò sẹ́ni tí ayé ò lè mú o, ṣùgbọ́n ayé ò ní rí yín mú. Gbogbo ẹni tó bá ń gbèrò wípé káyé rí yín mú, ayé máa mú òun tọ̀hún tọmọtọmọ ni. Ayé ò ní rí yín mú. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ sun kó má fi epo para.
wọ́n ní téèyàn bá ń ṣèṣe kinní kan kó má rìn bèbè kinní kan. Ọwọ́ tí a wà ń sìn yín, ẹ̀yin ni ògo Yorùbá, Chief Sunday Igboho, ẹ̀yin ni hope wa. Hope eléyìí ò dẹ̀ ní jẹ́ irú hope 93 lágbára Ọlọ́run, kò ní jẹ́ irú hope 93. Hope eléyìí, hope tó máa mú wa délẹ̀ ìlérí ni. Ẹ ṣọ́ra ní mi máa sọ̀rọ̀, ẹ ti mi ò fẹ́ tí n bá sọ ó lè tún pé àkíyèsí ẹlòmíì tí ò ní àkíyèsí lára àwọn nǹkan tí ẹ sọ, ó lè pàkíyèsí ẹ̀ sí. Ẹ máa ń sọ àwọn nǹkan kan nínú fídíòs tí ẹ máa ń ṣe, àwọn tó ń ẹ wò àwọn tí ó ń ṣe gbogbo interview yìí fún yín, mo rí a lot of them bíi pé wọ́n rán wọn sí yín, wọ́n fẹ́ mọ ibi tí ẹ fì sí. Èmi láì súnmọ́ yín, mo lè rí bíi méjì mẹ́ta tọ́ka sí pé ó dàbí pé apá bíi báyìí lẹ fì sí. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì náà tó ní làákàyè tó jọmọ Yorùbá original. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá mọ ibi tẹ́ ẹ fì sí, tó bá lóun máa fi mú yín àbí òun máa fi fún yín léèwọ̀ jẹ, ìṣẹ̀dá owó tóun ló máa gbàbọ̀dé, ìṣẹ̀dá owó Sunday Igboho ò ní gbàbọ̀dé. Because ìyà yìí ti pọ̀ jù, a kàn ń gbé mi ni, torí pé àlẹ́ni tó lè kọ̀yà fún wa, torí àdáṣíwájú ogun tẹ́lẹ̀, ìran Yorùbá ò láṣíwájú ogun kó tó dìgbà tí Sunday Igboho yọjú. Kí wá ló dé tà ní rally round ẹ? Àwọn èèyàn kan pè mí wọ́n ní ó yẹ kí n máa fi Sunday Igboho sí. Mo lè fi sí. Yorùbá sọ pé ijó tó bá káni lára máa ń dìkùkù jó ni. Tọ́rọ̀ bá kàn lára tán, wàá gbàgbé chief, wàá gbàgbé Mr, wàá gbàgbé honorable. Ọjọ́ ọlọ́pẹ́ Buhari tó ń sọ pé President Buhari is Buhari, ẹni tó bá ṣoríire orúkọ ló ń pè, orúkọ ló fi ń pọ̀ Baládé. Sunday Igboho orúkọ yẹn ò dẹ̀ ní parẹ́ nínú Yorùbá, kò ní parẹ́ lágbàáyé. Gbogbo wọn tó bá hùn kó bímọ tó máa ní orúkọ tó máa ní òkìkí bíi Sunday Igboho yìí, bá mi share fídíò yìí, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Sunday Igboho, mo fi ìṣẹ̀dá ọ̀run àtayé bẹ́ẹ̀, mo fọ àwọn ìyá mi, mo fi bẹ́ẹ̀. Má ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀, if possible má entertain any interview. Tábà tó pè àwọn ṣe kinní kan, àwọn kóra wọn jọ, àwọn kinní kan diaspora, èyí tó pọ̀ jù nínú wọn ò wá òkè, gbogbo àwọn gọ́fìmẹ̀ntì ló ń lò wọ́n láti gbọ́ information. You don't need any friend now. You don't need any friend now. Ẹni ni àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín gan, tó wà ní kọ́nà ẹgbẹ́ yín gan, ẹ ṣọ́ra fún wọn, ká má ní àwọn new people. Fine, ẹ ti mọ àwọn èèyàn kọ́kọ́ tó di pé struggle bẹ̀rẹ̀. Nǹkan tó tún really, a lot of people ń pè mí pé kí n ṣe wọ́n nìyẹn again fún yín, kí n ṣe wọ́n nìyẹn again fún yín. Nǹkan tó ti prompt mi, mo wo fídíò kan àná, yes, àná ni, bá ṣe nǹkan tó prompt mi tí mo ń ṣe broadcast ilé ni wípé níṣe ni mo fídíò kan lánàá, wọ́n fi ṣe fíìmù ni, wọ́n wá sọ bí ìyá Sunday Igboho ṣe bí, bó ṣe ọyọ̀ fún yẹ ẹ̀, bí ó ṣe fún lára, bó ṣe ní school, bó ṣe lọ gbèjà èèyàn kan títí débi ibi tí mo wò dé, inú bí mi gbogbo bí mo ṣe ń wo kinní yẹn ni. Àwọn èèyàn tó ẹ̀ bá sọ àwọn ọ̀rọ̀ kankan fún kó ọ̀rìn nẹ́tíwọ̀kì yẹn ni àwọn ọ̀tá Yorùbá ni ò fẹ́ ká bọ́gà sọ̀rọ̀, á jẹ́ máa bá a sọ̀rọ̀. So kinní yẹn ńṣe ni inú bí mi bí mo ṣe ń wo fíìmù yẹn, inú bí mi pé ẹni tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ fún kó lè mọ̀. Ẹ má jẹ́ kó mọ ibi tẹ́ ẹ wá, ẹ má jẹ́ kó mọ ibi tẹ́ ẹ ṣíkù sí. Ẹ má jẹ́ kí wọ́n mọ anything about your history, about your background, about the background to your power. Tó bá ti mọ background yẹn, ó máa easy fún wọn láti lè wá bó máa ṣe gbé ìwọ̀ fún tọ̀hún jẹ. Ó máa easy fún wọn bó máa ṣe jẹ́ kí tọ̀hún kó kọ̀yìn sí wọn. Ó máa easy fún wọn láti lè jẹ́ kí wọ́n jẹ́ kó kọ̀yìn sí yín. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń wá ṣubú wọ Sunday Igboho tọ̀hún máa ṣubú tara tẹ̀mí ni. Mo fi àánú Ọlọ́run mo fi bẹ̀ẹ́ torí t'Ọlọ́run bàbá mi. Ògo ilẹ̀ Yorùbá tí gbogbo wa ń wò lójú nìyẹn, ó dẹ̀ ní ṣubú, ó ní ṣubú pẹ̀lú ògo Ọlọ́run. Mo fi ìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀ẹ́ bàbá mi, jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. For now, stop any form of press interview. It's not helping us. Another thing tí mo fẹ́ pàkíyèsí yín sí, ẹ máa ń like ẹ máa refer sí Moses bóyá kó àwọn ọmọ Israeli kúrò ní Egypt. Please,
ẹ má rí fásitì mọ́. Ìwọ ọ̀ṣẹ̀dá Sunday Igboho ó máa ṣe àṣeyè bí Moses bó ṣe ṣe pẹ̀lú bóyá kó àwọn èèyàn ẹ̀ jáde ní Egypt o, ṣùgbọ́n ìwọ máa délẹ̀ ìlérí. Yorùbá nation tó jà fún yìí ó máa rí, èmi máa rí, ọmọ yẹn máa rí, ìrandíran yẹn máa rí, ìrandíran tèmi náà máa rí. Gbogbo ẹ tó bá wùn ìrandíran ẹ̀ rí Yorùbá nation yìí kó bá wa máa share fídíò yìí. Àmì ẹ̀ ní pé kò share fídíò yìí títí tí ó máa fi kan Chief Sunday Igboho lọ́wọ́ kó rí, kó má ṣe interview mọ́. Everybody, we are behind you. We love you. You are bold. You are a warrior. Ṣùgbọ́n ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ. Be warned. Please, 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 please. Ẹ ṣọ́ra. Èèyàn sọ pé bí ìfọ́n bá ṣe dùn tó lèèyàn ṣe ń họ. Máa jó lọ mi ń wẹ̀ yẹn bí wọ́n ṣe kọrin fún Abíọ́lá, MKO Abíọ́lá lánàá nìyẹn. Ìgbà tó mu tó lọ declare lọ ṣe kinní kan, ìgbà tó mu kó wọ́n ti àwọn èèyàn tó súnmọ́ lò láti mu. Ìgbà tó mu fún àyàwó tá a nífẹ̀ẹ́ abọ́ síta aṣọ oríṣiríṣi àṣegbá ṣó dá padà, kò dá padà. Ṣùgbọ́n ajáyè lẹ́ máa jà, ajáyè lẹ́ máa jà, la máa fi lè jà. Yorùbá ò ní ṣọ̀tì eléyìí mọ́. This is an opportunity for us láti rescue Yorùbá land, láti rescue Yorùbá future. Because future war begins from now. Please, I'm begging of you. I'm begging of you. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share fídíò yẹn, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share fídíò yẹn, ẹ bá mi máa share ẹ̀. I'm begging of you. Torí tó Ọlọ́run. Moses tẹ́ ń rí fàásì yẹn ń délẹ̀ lérí. Ẹ̀yin máa délẹ̀, Sunday Igboho máa délẹ̀ lérí. Ó máa kó wa kúrò nínú jọ̀gọ̀dì Nàìjíríà, wàá kó wa délẹ̀ lérí. Wàá dárí wa délẹ̀ lérí. Má rí fàásì Moses mọ́. Ẹ̀yin ẹni tẹ́ ẹgbọ́n mọ̀ pé tó bá sọ pé àyájọ́ tí kinní kan ṣẹlẹ̀ nígbà tí kinní kan bá tó ṣe báyìí, nǹkan báyìí ló ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni tí ẹni kó ṣẹlẹ̀ sí tẹ́ fi ń rí fáì tó fi ń pè ní àyájọ́ yẹn, òun ni ó máa ṣẹlẹ̀ sí ẹni yẹn. Ìpín Moses ò ní ṣẹlẹ̀ sí ẹ tí ò délẹ̀ lérí. Ìpín Moses ò ní ṣẹlẹ̀ sí ẹ tí ò délẹ̀ lérí. Ó máa délẹ̀ lérí Sunday Igboho. Bí mo ṣe fẹ́ kó rí ẹ̀ fún mi. Bí mo ṣe fàdúrà àǹtí ẹ lẹ́yìn lórí mission Yorùbá nation yìí kó rí bẹ́ẹ̀ fún mi náà. Yes, I know. Okay, back to the main recollections. Okay, any Chief Sunday Igboho has a plain mind and perhaps trust people too much. Yes, he must remember that human beings are too dangerous and are mostly wolf in sheep's clothing. Okay, he must be careful. Yes, he must be very, very careful. He must be careful. Not all those rallying around him are trustworthy. Yes, bàbá ẹ fura o. Bánú sọ, má ṣe bá ènìyàn sọ. Ọ̀dàlẹ̀ pọ̀ láàrin àwọn ọmọ adarí ohun. Olódùmarè á máa dáàbò yín o. Ẹ ṣé, kí lorúkọ ẹni yẹn náà? Jamil collections. Ẹ ṣé gan-an. Ẹ jọ̀ọ́ inú ẹ bá wa share ẹ̀ gan. Ẹ bá wa share gbogbo ibi tẹ́ ẹ bá lè share sí. Ẹ bá wa share gbogbo ibi tẹ́ ẹ bá lè share sí. Ẹ bá wa share ẹ̀ kẹ́ jẹ́ kí ọ̀gbẹ́ni yìí, kẹ́ jẹ́ kí ojú jagun ti wá olórí àtàwọn mọ̀ tá recognize. Ẹ jẹ́ kó rí. Àwọn èèyàn burú jù èṣù lọ. Àwọn èèyàn burú jù èṣù lọ. Mo mọ èèyàn tó jẹ́ pé mo mọ̀ dáadáa tí àwọn èèyàn mọ̀ pé ìyàwó ẹ̀ ní power. Ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀ tiẹ̀ ní ó jẹ́ kó rí. Wọ́n kọ́ yẹn òun pẹ̀lú ìyàwó ẹ̀ wọn. Ìgbà tí yẹn ti wá bínú ti tọ́ ti dọ̀tà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fèsì ẹ̀. Tó ń rò pé ìyàwó yìí ṣì wà lẹ́yìn, ìyàwó yìí sì ń support. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Sunday Igboho mo fi ṣẹ̀dá ọ̀run àtayé bẹ́ẹ̀ torí t'Ọlọ́run. Má ṣe báyìí o. Wọ́n táwọn ọ̀rẹ́ wa tó wà lábúrò ṣe máa ń bú wa pé network Nàìjíríà ló dájú lágbàáyé nìyẹn. Ẹ ṣé, tá a bá ti jagun, tá a bá ti ṣẹ́gun, automatically lọ máa ṣe gbogbo agbáfin tẹ mọ̀ yẹn, wọ́n máa mọ̀, wọ́n máa ṣe fíìmù ẹ̀, wọ́n máa ṣe documentary ẹ̀, ó máa wà ní archive. Àfijọ́ táyé bá parẹ́ nìkan lórúkọ yẹn máa parẹ́. Táyé bá ti parẹ́ kò ní parẹ́. Please, please, please. Ẹ ṣọ́ ọ̀rọ̀ ẹnu, ẹ ṣọ́ ọmọ tó má bá Yorùbá sọ pé ọ̀rọ̀ ọ̀run ni ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní kan ti gbàgbé. Ọ̀rọ̀ ọ̀run ni babaláwo ń dífá bí kíní
if possible gbogbo àwọn tẹ́ ẹ kórora yẹn ọ̀rọ̀ ọ̀run ni kó máa tún ìbúra bú fún yín. Ọ̀rọ̀ ọ̀run àwọn nǹkan tó dẹ̀ jẹ́ pé kò easy ní kẹjẹ́ kó fi máa búra. Kì í ṣe gbogbo èèyàn ni kó máa wọlé kó sálágbára tá yóò lè mú ṣùgbọ́n yóò ní rí ẹ mú kò ní rí èmi náà mú bí mo yẹ fẹ́ kó rí fún ọ Sunday Igboho kó rí bẹ́ẹ̀ fèmi náà tọmọtọmọ. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá mi máa share fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ Sunday ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀ bàbá wa ni tó bá jẹ́ tọjọ́ orí a lè jù lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ipò tó wà yìí ipò bàbá ló wà fún wa ipò bàbá pàápàá ni. Bí ọ̀rọ̀ Wasiu Ayinde tó ní bàbá yín ti dé bàbá wa ló dé yìí Sunday Igboho ni. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ tábàárẹ́ni tó ní nǹkan sọ náà yẹn wà ń bẹ̀ yẹn lè pè síbẹ̀ kẹsọ tí náà bá ní advice ẹ sọ àgbèsí kìíní wọn á máa tóun náà tó bá ń gbọ́ ibikíbi tó bá wà wọn á máa gbọ́ live and direct. Please ayé ṣòro inú ènìyàn le ènìyàn ṣòro ènìyàn nìkà ayé níkà ẹlòmíì ò ro fúnṣọ Yorùbá dáadáa rárá rí bí n ṣe pé a lot of people tó jẹ́ celebrities àbí tó jẹ́ àwọn ọlọ́lá wa àbáwọn politicians míì tó ń gbímọ́ra tí wọ́n fẹ́ fi score cheap popularity ni o you know that cheap popularity lọ́ fẹ́ fi score anything sìn orúkọ yín ló ta paper for the first time for over 10 years ni mo réyàn tó dìvìtì Aṣíwájú Tinubu because tẹ́lẹ̀ tó bá ti gbọ́ Tinubu báyìí paper ń tà ní anything bó bá jẹ́ social media ibẹ̀ òun ló ń trend for the first time tààrẹ èèyàn tó jẹ́ pé tẹ́ bá ti gbọ́ kinní kan Sunday ẹlòmíì gan kò tiẹ̀ ní kankan sọ pẹ̀lú Ìgbòho tó bá kàn ti kọ caption ẹ̀ Sunday Ìgbòho àwọn ayé á ti gbà orúkọ tó dẹ̀ wúlò yẹn kò ní ṣaláì wúlò mọ́. You are trending you don't need to jẹ́ kó máa guess confuse them with your silence don't let them know where you come from don't let them know your source confuse them jẹ́ kó máa guess àbí agbára kìíní kan ló ń lò ní àbágbára omi ni àbágbára ayé ni àbágbára igi ni àbágbára ẹ̀jẹ̀ ni àbágbára ewo ni àbágbára òrí ni jẹ́ kó máa guess confuse them with your silence confuse them you don't need to prove anything to anybody please you don't need it don't prove gbogbo àgbáyé ti mọ̀ pé alágbára èèyàn takuntakun nìyí you don't need to prove anything please gbogbo wa ti mọ̀ àwọn kan ní kinní kan ṣe ẹni tó wà ní tó ń jẹ́ ọmọ Ifẹ̀ nígbà tẹ́ ẹ ja ogun Dákẹ́kẹ́ ó ròyìn tún ẹ̀ka fún mi bí tí mo ti kọ́kọ́ pick interest nìyẹn mo máa ń gbọ́ Sunday Igboho tẹ́lẹ̀ mo kàn máa ń rò pé mi ò mọ ẹni yẹn rí nǹkan kan but ọjọ́ tó sọ ogun bí ẹ ṣe ogun takuntakun gbogbo nǹkan takuntakun tẹ́ ẹ ṣe nínú ogun Mọdákẹ́kẹ́ fún mi ní yé wọ́n á pé kí lèmi fi ara mi ṣe tí mi ọkùn takuntakun báyìí. I envy you pé mo dẹ̀ láìpọ̀ ọmọkùnrin yìí ò bẹ́ẹ̀ pé kó jẹ́ náà níbẹ̀ ó ti kọjá ọdún ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ pé mò ń wá kinní kan tí díẹ̀ bá pẹ̀lú àmà 60. tó bá jẹ́ mo ní ààbò agbára tẹ́ ẹ ní màá tẹ̀lé yín lọ sí anywhere tẹ́ bá ń lọ anywhere I will go with you. So please, for God's sake, for God's sake, I'm begging you once again, stop talking to press men. Ẹ má bá press kankan sọ̀rọ̀ mọ́. You don't need to prove anything to anybody. You are great. Even the federal government fears you. Yes, I pray so. I'm not pray to get message very soon. It's in very kó má tó wọn náà àgbẹ̀kọ́ tó rí ẹ bá mi máa share ẹ̀ kó lè tètè rìn dáadáa. You don't need to prove anything to anybody. You don't need to. Please. And gbogbo ọ̀tá tẹ́ ẹ bá ti mú kẹ́ finish ẹ̀ ni ọ̀rọ̀ pé ó máa repent ò ṣẹlẹ̀. Anybody tó bá ti dalẹ̀ yín tẹ́ ẹ bá ti lè mọ̀ ẹ confirm lọ́nà gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà confirm tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ẹ finish ẹ̀ ni. Ìyà ń jẹ Yorùbá púpọ̀. You said something lánàá àbíjẹta ni mo wo kíní yẹn pé Hausa mo ti wo bí ìjẹta pé Hausa àti pé Yorùbá àti Igbo ló lọ fọlẹ̀ ní ìlú òyìnbó
ló ń lọ ń gbálẹ̀, ló ń ṣe tọ́lẹ̀tì, ló ń ṣe iṣẹ́ kíá. Táwùsá bá lọ bẹ̀ wọ́n lọ kàwé ni. Kò sẹ́nìbọ̀dì tó bá lọ́rẹ̀ẹ́ lọ́hùn yẹn tó bá ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ tínú ẹ̀ máa dùn sí Nàìjíríà as a nation. Tẹ́lẹ̀ ni wọ́n support wọn ní wọ́n Nàìjíríà. Fà tó bẹ́ẹ̀ ká lọ kí everybody padà sílùú ẹ̀. Ẹni tó bá máa sí Oòduà Republic kó wá físà wá. So tó bá dẹ̀ lè gba físà wá lu wa kó wá máa ṣe orí burúkú àjọ máa ń nígbà náà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Sunday, ẹ má dalẹ̀. Gbogbo ẹni tó bá dà ó máa kú tìrantìran ni o. Gbogbo ẹni tó bá dà Sunday Igboho lórí mission tó wà yìí ó ń tàn máa kú tìrantìran ni o. Mo fẹ́ bẹ̀ yín gbogbo ẹ̀yin oníròyìn àti oníròyìn pàjáwìrì àti oníròyìn tòótọ́ àti oníròyìn màrímà jẹ, oníròyìn màrímà shop tó jẹ́ pé torí owó tí wọ́n ti fún yín, torí grant tó ń fún yín tó fi ń sọ pé kẹ́ lọ máa fọ̀rọ̀ wọ lẹ́nu, ẹ fẹ́ mọ ibi tágbára ẹ̀ wà. Lóòótọ́ lọ ní ìjọba amúnimúyè, ìjọba nímúyè nítorí pé wọ́n máa dé àwọn èèyàn kan sí, ìsídà kọ́ dé obìnrin àbí kọ́ dé àwọn èèyàn sí, pé kó lọ fọ̀rọ̀ wọ lẹ́nu kó lè mọ ibi tágbára ẹ̀ wà. Kí ló ṣe fún Samson? Àwọn sọ pé àwọn lágbára kó lọ ju Samson, wọ́n dẹ̀ èèyàn sí ni, wọ́n fọ̀rọ̀ ń wọ lẹ́nu títí tó gẹ̀ẹ́tì bí tó à. Ayé ò ní gẹ̀ẹ́tì ẹ̀ Sunday Igboho, tó bá jẹ́ ìyá ẹ̀ dẹ̀jẹ̀ lé ẹ lórí ni, ayé ò ní gẹ̀ẹ́tì ẹ̀, ayé ò ní máa ṣe rí agbára ẹ̀, ayé ò ní máa ṣe rí ẹ̀, Ọlọ́run ò ní fi fáyé mú. Wàá jàjà yìí, wàá jà ṣẹ́gun, wàá jà ṣẹ́tẹ̀ ni. Tó bá jẹ́ pé ọjọ́ tó bí ẹ o ké pé o wáyé o ṣe wá pé o wáyé, wàá jàjà yẹn, wàá jà ṣẹ́gun ni. Tó bá jẹ́ pé gbàtọ́ bí ẹ mú ọyàn nígbà yàyẹ́ ọyàn méjèèjì tó wà ńbẹ̀, wàá jà ìjà yìí, wàá jà ṣẹ́gun ni. Mi ṣe ní kó rí fún ẹ gẹ́lẹ́, kó rí bẹ́ẹ̀ fún mi, kí olú ọmọ bíi tiẹ̀ kó jáde láti ran mi, kó jáde látara èmi Fọlábí. Èmi Fọlá Ọ̀nàsànyà ni mo ń sọ̀rọ̀. Èmi ni coordinator general ọmọ Ẹ̀pẹ́ division movement Omedim, and I'm the founder of the movement. Ẹ lè gbogbo àwọn broadcast wa ó wà lórí YouTube channel wa, ẹ Google ọmọ Ẹ̀pẹ́ division movement, gbogbo all social media láwà. Ẹ lọ wò wá ń bẹ̀, gbogbo àwọn tá a ti ṣe sẹ́yìn wà ń bẹ̀. Ní ti basically ọ̀rọ̀ Ẹ̀pẹ́ Lagos State wa la máa ń dá sí, ṣùgbọ́n eléyìí kan gbogbo akàngàn ó kàn wá gidi gan, ó kàn wá. Ẹ bá máa share bẹ́ ṣe ń wò yẹn, ẹ bá máa share. Mo fẹ́ kó trend gan, mo fẹ́ kó trend kọ́gbẹ́ni kó lè tètè rí, kọ́gà wa, ẹ̀gbọ́n wa, bàbá wa kó tètè rí. Àìmọye ẹni tó jẹ́ pé dádì ẹ̀gbọ́n ọmọ ló jẹ́ sí wọn, ṣùgbọ́n ó ti di bàbá ẹ̀ nítorí ipò àgbà ló wà. Ìgbà tí bàbá wa Ọbásanjọ́ tó dé ààfin Ọ̀nìrìṣà, kí ló ṣe? Wọ́n dọ̀bálẹ̀ ni. Ṣé èjì Ọ̀ọ̀ni ìyẹn tó first born bàbá Ọbásanjọ́, bàbá kọ́ ni Adéwùsì kọ́ ni Ọbásanjọ́ ń dọ̀bálẹ̀ fún? Ìjókòó àpèrè àwọn ẹ̀mí tó ti gbé mì tó wà lára ẹ̀ ni bàbá ń dọ̀bálẹ̀ fún. Gbogbo àwọn ẹ̀mí tó wà lára ẹ̀ tó jẹ̀mí àwọn àgbàlagbà ni ló ṣe di bàbá wa. Àdẹ̀ ní lajú wa sílẹ̀ kí bàbá wa ṣubú, ò dẹ̀ ní ṣubú. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share ẹ̀, ẹ jẹ́ kó go viral, ẹ jẹ́ káwọn èèyàn púpọ̀ kó lè tètè dọ́dọ̀ bàbá yìí. Please, ṣé ẹ rántí the second kìíní mo sọ fún yín? Ẹ má liking ara yín mọ́ Moses mọ́. Moses ò délẹ̀ lérí, ẹ̀yin máa délẹ̀ lérí. Moses ò délẹ̀ lérí o, ẹ̀yin máa délẹ̀ lérí. Tó bá jẹ́ pé ẹ jẹ́ Christian, ẹ liking ara yín mọ́ St. Paul lórí ẹ̀ tó kọ̀wé orúkọ ẹ̀ òun expand Christianity. Tó bá dẹ̀ jẹ́ ti Muslim ni ẹ liking ara yín mọ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ó jagun títí tó fi ṣẹ́gun ni. Irú ogun yẹn lẹ́yìn náà máa jà tẹ́ ẹ máa ṣẹ́gun. Ó ṣẹ́gun gbà tó time ó ṣe báyìí, ó kú sínú ilé ẹ̀ nìyẹn Nábì Muhammad sallallahu alayhi wa sallam. St. Paul ogun gbóná ó join wọn lójú ogun, ó join ní Christianity something yẹn.
ṣé o tẹ́ ṣì dúró sílẹ̀ o sáfíìsì ni o iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá ni o that was on a lighter note. So ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run kò sẹ́ni tí agbára ayé ò lè mú kò sí torí ẹ̀ la ṣe ń láti kóra wa níjàánu la ṣe ń láti ṣọ́ nǹkan tá à ń sọ la ṣe ń láti ṣọ́ ọ̀rọ̀ ẹnu kò sí béèyàn máa ṣe sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ get anybody tẹ́ bá fẹ́ mọ̀ àṣírí anybody ẹ fọ̀rọ̀ máa pò ń fò pọ̀ á ṣe mistake ṣáá ni ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run please because network yìí ń dà wá láàmú gan so mo máa fẹ́ kí ká end the broadcast very soon network yẹn kàn sá lọ sábọ̀ ni ọ̀rọ̀ yẹn ń dùn mí gan ọ̀rọ̀ yẹn ń dùn mí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Fọlá Ọ̀nàsànyà coordinator general ọmọ Ẹ̀pẹ́ division movement and the founder a wà lórí Facebook a wà lórí YouTube ẹ̀yin tẹ́ ẹ bá lọ sórí YouTube ẹ bá wa subscribe síbẹ̀ ẹ lọ gbogbo àwọn videos tá a ti ṣe sẹ́yìn ẹ lọ gbogbo ẹ lórí kíní very soon ẹ máa tó máa rí àwọn documentaries kan bẹ̀ if you want to know more about ẹ má jẹ́ kí n gé torí èmi tí mo ṣe wọ́n nìyẹn pé kó ṣọ́rọ̀ kéèmì náà so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a ti bá wa share fídíò yìí gbogbo ọwọ́ tẹ́ fi share ẹ̀yẹn ẹ̀ ní gbọ́mọ sí ọwọ́ tẹ́ fi share ẹ̀yẹn ẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ kì í ṣe lọ́dún yìí nìkan títí láéláé ni o ẹ jọ ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share jẹ́ kí bàbá yìí rí jẹ́ kó rí ẹ̀yin tẹ́ ẹ bá mi tó sún ẹ bá mi share sórí fídíò wọn kó rí ọ̀gágun tá wà nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò tá wà nílẹ̀ Yorùbá please Sunday Igboho jọ torí t'Ọlọ́run jọ torí t'Ọlọ́run ṣọ́ọ̀rọ̀ sọ if possible ìsìn ojú ogun la wà ẹ má rò pé bí àwọn tí ìníyàn wọn ti declare kankan àwọn náà ń wá tactics tó bá ní bí mo sọ lẹ́ẹ̀kan tó bá ní ìjọba amúnimúyè kí ló ń múyè wọ́n máa kọ́kọ́ ṣe gbogbo wọ́n máa kọ́kọ́ study òǹtọ̀hún intelligence gathering wọ́n á ti kọ́kọ́ ṣe gbogbo wọ́n á ti get gbogbo bó ṣe lè mú òǹtọ̀hún bó ṣe lè ṣe wọ́n lè foṣù mẹ́fà ṣe ẹni tí tiẹ̀ bá fast ní bóyá ó lè less than oṣù mẹ́fà ẹni tó bá yẹ pé ẹni tó solid gan wọ́n lè ṣe oṣù mẹ́fà ṣe wọ́n lè fòdìdí ọdún kan ọdún méjì ṣe. bí bàbá kí lórúkọ bàbá tó hẹ̀dà àwọn Àgbẹ̀kọ̀yà tẹ́lẹ̀ yìí mo ti gbàgbé orúkọ bàbá yìí sìn tó yẹ tóbìnrin kó tó lè bímọ fún at least kóbìnrin tó bímọ ẹ mọ̀ pé oṣù mélòó kan dídà yìí péjọ tó bímọ fún so definitely over 2 years lọ́ fi ń ṣọ títí tó fi get here fún ara rẹ̀ ló sọ pé mirror ni wọ́n fi wo òun ni wọ́n fi wo anybody tó bá bá pé ó máa ba gbogbo kìíní ẹ̀jẹ̀ ó dẹ̀ mú mirror yẹn fún dẹ̀ débi tó máa dé wọ́n dẹ̀ nǹkan so ẹ má bínú bó ṣe gbà mí a máa jọ fi pọ́ọ̀tì ẹ̀ ní Nàìjíríà tá a wà nìyẹn mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà nítorí wípé mo pẹ̀lú ẹni tó ṣiṣẹ́ fún Buhari tó fi di president ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyẹn kì í yẹ pé mo jalè kì í yẹ pé mo pààyàn
torí pé mo pẹ̀lẹ́ ẹni tó ṣiṣẹ́ fún Buhari as an APC leader tí mo ṣiṣẹ́ tọ̀sán-tòru láti campaign. Mo tender apology pé mo ever tẹ̀lé Buhari láti win seat l'Abuja. Jagaban tó kó wa lọ pé ká wá dùn fún Jagaban fúnra rẹ̀ ló kọ́kọ́ face. Bàbá yẹn ń go through a lot. Ẹjọ́ kò ṣeé sọ síta ni àwọn àgbàlagbà tó wà ní ẹgbẹ́ wọn. Ẹjọ́ ò ṣeé rò síta. Àwọn fúnra wọn ti regret ẹ̀. Àwọn fúnra wọn ti regret ẹ̀. Àwọn kàbá kan ló kàn wọn sáárín. The video kan tí mo ṣe ń gbà nípa Sunday Igboho tí tẹ́ wá mi wálé, ẹ̀yin ọkùnrin tẹ́ wá mi wálé kò ayé ẹ lè bá mi, ẹ bá yàwó mi ẹ sọ oríṣiríṣi, ẹ ń parọ́ oríṣiríṣi, àwọn alárédè. Jẹ́ ká mẹ́nu kúrò nù yẹn. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo àwa tí a bá ti ṣiṣẹ́ fún APC ńgbà yẹn, fún bàbá ká má jẹ́ dárúkọ APC, gbogbo àwa tí a bá ṣiṣẹ́ fún Buhari ńgbà yẹn, ẹ jẹ́ kí gbogbo akátọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, pé k'Ọlọ́run dáríjì wá, pé a gbéjọ̀gọ̀dì wá sí Nàìjíríà. And pẹ̀lú Ọlọ́run, pẹ̀lú àmì jẹ́ kan ṣo Ọlọ́run, pẹ̀lú bí Ọlọ́run ṣe ń jẹ́ kan ṣoṣo, mo gbàdúrà pé bá máa ní president the next kó jẹ́ ní Yorùbá nation, jẹ́ Yorùbá nation. Mi ò support Yorùbá nation yẹn tẹ́lẹ̀ because mo ń wo bí pé a kàwé díẹ̀, so à ń wo pé bí a ṣe pọ̀ yẹn population wa ó ń jẹ́ ká ní ẹnu, ó ń jẹ́ ká ṣe, but ìwé tá a kà yẹn náà ló wá jẹ́ ká tún gbá research dé pé tó bá jẹ́ pé ò listen, I'm not condemning, I will condemn. I'm just warning our hero to be very, very careful so that Yorùbá will not fall. That is what I'm doing. If you don't understand, please, ẹ máa gbọ́ fídíò Wasiu Adigun Usman ni mo ń sọ. He told me that what have you been doing to support the fight against Fulani herdsmen, but to condemn. I'm not condemning. You don't understand. And at the level tí mo fi support the fight against them, I'm sure you cannot bet it, because after my first video to go viral yẹn gan, they came looking for me at home. Mi ò believe ẹ, and àwọn nǹkan kan wà tó bá ti ṣe ó ti parí, ó ti tarabọ̀ nìyẹn. Ṣé àìmọye èèyàn tó máa kú ní everyday, èmi kò ní bógun lọ, mi ò ní bógun lọ pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbà tí mo lọ sí Ayétòrò lẹ́ẹ̀kan níbi ìsàlẹ̀ tàwé yẹn, mo rí bàbá kan tó gbé síwájú tàbí àyàdẹ̀ ni wọ́n ṣàgbé síwájú táwọn kírun sí lára. Ṣé kò tí wọ́n jẹ́? Ẹ wo èdè kúrò ní ìdò, eré ọmọdé ni. Tọ́kílẹ̀ tí wọ́n ń pọ́ díjọ́pọ̀ káwọn díjọ́ péré. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. So lórí program yìí sìn, mo fẹ́ kí a ṣe àǹfààní kan fún mi. Àǹfààní yẹn náà dẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi máa share fídíò yìí, ẹ bá mi máa share ẹ̀, a lot of people kó share ẹ̀, so that mo fẹ́ kó each video tèmi bá ń ṣe, mo máa ń sọ tèmi pé o ní target audience tèmi lórí eléyìí Sunday Igboho ni mo fẹ́ kó wò, torí òun la ṣíwájú Yorùbá, òun ló lórí ogun Yorùbá, òun ni ọ̀kan lọ́mọ Yorùbá, òun ni adírọ́ba Yorùbá, òun ni balógun Yorùbá, òun láàrẹ Yorùbá, òun lórí ọmọ Yorùbá, òun ni bàbá Yorùbá, òun làrólé Oòduà Yorùbá. Bọ́yẹ̀ ń sọ̀rọ̀ gbogbo àwọn àrọ̀nà arógun mátìdí, wọ́n ń sọ̀rọ̀ àwọn Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun, bọ́yẹ̀ má padà má sọ̀rọ̀ Sunday Igboho nítorí bàbá ń lò gbàǹsì ni ò tí jẹ́ kí a lot of people mọ value ẹ̀. Bẹ̀tẹ̀ èèyàn ń dá kó má kù síbì kan o, èèyàn kì í dá láyé kó dáadáa títí kó má kù síbì kan, á rí bì kan kù sí sáni. Ibi tí bàbá wa yìí kù sí ni mo wá sọ lẹ́yìn. Fẹ́yìn tí ò bá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀, I've not come here to condemn him, I've come here to call his attention sí bí wọ́n ṣe máa ń bá àwọn press sọ̀rọ̀. Continue to share it, let more people come online.
títí tí target audience ẹyọ kan ni mo rí. Target audience ẹyọ kan ni mo ní. Sunday Igboho dẹ̀ ni. Tó bá ti lè wò ó ti tán. But kó tó lè wò a lot of people ọ̀gbẹ́ni fóònù ẹ wà ń bí má disturb mi. So tó bá ti lè wò èyí tó kù ti tán. Èyí tó kù ti tán tí Sunday Igboho bá ti wò ó ní mò ń pass message sí. Òun ni mo pass message sí. Gbogbo nǹkan tá a bá sọ ojú tó bá wùn yín ni kẹ́ ẹ fi wò ó. Ọ̀rọ̀ Tinubu tí mo sọ mi wá campaign Tinubu. Mo sọ nǹkan tí ojú gbogbo wa rí, gbogbo àwa tá a kóra wa sínú bá a ṣe vote fún Buhari. Ẹni ọ̀dọ̀ tó bá wọn lè Yorùbá wò Tinubu ló sell Buhari fún wa. So ìbáṣẹ sọ ọjọ́ sẹ́yìn ẹ̀ ló ti sọ pé I'm for nobody and for everybody àbí bọ́lá ìsọ. So ọjọ́ everybody mọ ẹni tó ń bá wí. So ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ti side track bàbá yẹn fún wọn ti side track aṣíwájú fúnra rẹ̀. So I'm in politics. If you are not in politics, then outsider lẹ́yìn ilé mọ̀ tó ń lọ nù lé. I'm not campaigning for aṣíwájú o. I'm not campaigning for anybody. Even on my platform, mo kì í approve anything politics. Tẹ́ bá rí anything pé bóyá politician ló post ẹ̀ bóyá ó ṣe wọ́n ṣe birthday àbí nǹkan kan pé campaign. No, nothing like that on my platform. Because mo mọ̀ pé lórí burúkú ló pọ̀ jù nínú politician. Tẹ́ bá kó politician 100 sílẹ̀ 99.9% nínú wọn ò ní rọrùn wọ̀. Gbogbo aburú tó lè ṣe sí Nàìjíríà pátápátá lọ́lọ́ máa fi àjẹ wọn tó máa fi jẹ ọmọ wọn. Olórí burúkú ló pọ̀ jù nínú politicians. Àwọn wèrè èèyàn àwọn èèyàn tí wọn kì í gbọdọ̀ jí rí ló pọ̀ jù nínú politicians. They are mad. Better percentage of them are mad. I'm a politician. For example, ní Ẹ̀pẹ́ tá a wà yìí, àmọ́ àwọn èèyàn tó jẹ́ pé tó bá jẹ́ pé èèyàn tó jẹ́ pé ó níbẹ̀rẹ̀ Ọlọ́run ó ń wo ọjọ́ ọ̀la pé kí ọjọ́ ọ̀la òun kó dáa pé òun ti ń bọ́ sí kòtò lọ pé kóun ṣe dáadáa kóun tó jẹ́ pé kàkà náà irọ́ burúkú àwọn irọ́ òṣì wàá pè wọ́n lórí fóònù báyìí wọ́n á yín mú sí ẹ tó o bá débẹ̀ irọ́ burúkú for you people tẹ́wà lẹ́pẹ̀ẹ́ ní ẹ mọ àwọn tá à ń sọ. So ẹ má jẹ́ kí n go to death. I fear nobody. Ọlọ́run tó láyé àtọ̀run nìkan ni mo fi àtòrí mo mọ̀ pé ọjọ́ tí kálukú bá dá ló máa lọ. Ọjọ́ tí kálukú bá ló máa lọ. So is this not matter of èèyàn kan ń bẹ̀rẹ̀ èèyàn kan ìmọ̀ ọmọ olúgbógé ọkàn mẹ́kun karabata lọ́jọ́ òun. Ọjọ́ tí kálukú bá dá ló máa lọ. Ó dẹ̀ di káìdì tó fò kéde ń ṣalé ìní. So ẹ gbàgbé ìyẹn rí ọmọdé má jẹ́ kó distract wa. So ẹ̀yin tẹ́ ń rò bóyá mo ń support 2023. I'm not interested in anything. Anybody. I'm not interested in anybody in 2023. In fact, mo tẹ́ fẹ́ kí gbogbo ẹ̀ ti pín kí Yorùbá nation ti lọ before 2023 ká ìtẹ̀ bẹ̀rẹ̀ ti wa. So ọ̀rọ̀ 2023 or 2024 yé ṣe ra mi pẹ̀lú dédé yẹn. Please, to long because I will soon end this program. I will soon end this broadcast now. So I'm not talking about 2023. I'm talking about Yoruba nation. I'm not talking about how we can stand on our feet, how we can benefit our people. That is what my broadcast is on today. Ẹ jọ̀ọ́, continue to share yẹn. Kì í ṣe ẹni ẹ wò ṣe rí gbogbo àwọn responses ẹ̀ ń fún mi yìí. Àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n get message mi. Àwọn èèyàn kan wà wọn ò get message mi. But for whatever reason, Yorùbá ti ní etí méjì la fi ń gbọ́rọ̀. Ìkan á gbọ́ lọ́tún, ìkan á gbọ́ lósì. Etí tẹ́ ẹ bá ti fi gbọ́ point mẹ́ta ni mo fẹ́ pass lẹ́ni. Sunday Igboho should stop, and as a matter of urgency should stop all this kind of press interview. Wọ́n máa fi mọ àṣírí ibi tó weak sí ni. Ìyẹn number 1. Number 2, kó má liking ara ẹ̀ mọ́ pẹ̀lú Moses káwọn ọmọ Israeli kúrò ní Egypt. Moses kó wọn kúrò ní Egypt kò dé ilẹ̀ ìlérí. Èmi dẹ̀ fẹ́ kó o délẹ̀ ìlérí. Liking yourself with people like àwọn tó ṣàṣeyọrí tó ṣe àṣeyè èèyàn ní St. Paul. Bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan ẹ lọ wo the great